Bani sẹ́ni wọ́n dẹ̀ nínú pé wọ́n bá dá sí wọ́n ní ẹ̀mọ́jẹ́ ká gbé ọ̀rọ̀ ẹ̀sìn wọ prógámù wa ìtorí pé àtàlálùfà àti gbogbo ẹnìbọ̀dì náà ń sọ̀pọ̀tù mo ṣàlàyé ọ̀rọ̀ yẹn nìyẹn mo dẹ̀ búra fún gbogbo wa mo ṣépè gbogbo àwọn tí ń sọ̀tà Yorùbá tó wọ́n fẹ́ kí Yorùbá délẹ̀ lérí lọ́ba tán ẹ̀yẹ̀ wá gbé gbà ẹ̀ẹ́dẹ́gbẹ́ mo ti kú wọn kí ló dé táwọn Yorùbá máa ń ṣe gbogbo àwọn sọ̀tẹ̀ ara wọn máa ṣe gẹ́gẹ́ báyìí ṣe ó dáná àwọn táwọn olùdó rẹ̀ jẹ́ ká sọ ìyẹn lẹ́wọ́n mú àwọn ọ̀tá lọ síwájú Yorùbá èèyàn lè mọ́ lọ́tà èmi ò lè jísòrò pé tó tẹ́ bá fẹ́ ṣe kẹ́ bú mi lẹ́sí ohun tó wù yìí nígbà tí n bá débi tí mò ń lọ ìwọ ohun tẹ́mi kẹfẹ́ kó kọ̀ mí sẹ́ni pé kó kọ̀ mí wà nù wẹ́tàn tọ́nà lè ti ká ṣàṣeyọrí lórí ohun tá à ń ṣe yìí so fún de mo rọ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ̀ lọ́n kọ́ọ̀tì ìfìní tẹ̀ ń fẹ́ mọ sọ̀sọ̀kúsọ tẹ̀ fẹ́ mọ ṣe àkóbá fún mi lọ́dọ̀ bàbá yẹn mo rọ gbogbo yẹn máa wà lẹ́sìn yẹn náà bàbá àgbàlagbà ni wọ́n dẹ̀ bímọ ẹni tó bímọ kọ́lọ̀ jójì rẹ̀ wọn àṣebí pásítọ̀ ni wọ́n prophet ni wọ́n náà wà táwọn máa bú prophet kò sí prophet gẹ́gẹ́ bí mo Christian ni mi náà central stand so bíbélì dẹ̀ ní bàbá dáríjì wọn tó gbọ́n ọmọ tó ń ṣe Ọlọ́run sí àforíjì fẹ́ tó lọ kọ́ọ̀tì rẹ̀ tí wọ́n sọ̀tọ̀ kó sẹ̀ Ọlọ́run dáríjì ẹ pẹ̀lú àtọwò yẹn Ọlọ́run dẹ̀ bí ọ pẹ̀lú ìgbàgbọ́sẹ̀ yọ dáríjì ọ̀tọ̀ ìbíyọ kí ló tẹ̀ ń ṣe báyẹn mi ò bú bàbá yẹn àbí ẹ̀yin náà tẹ̀ ń ṣe tó ẹ bẹ́ẹ̀ wà ń gbé mo ti bú wọn ó ṣàlàyé ọ̀rọ̀ ẹ dẹ̀ wá tọ́ náà ẹ dẹ̀ change ẹ wá kọ́ọ̀tì rẹ̀ wá ń sọ ọ̀dà tó ṣe ń gbàgbà ìkọ̀dà wọn tẹ́ fi sọ̀rọ̀ bá sọ̀rọ̀ náà yẹn á sọ̀rọ̀ ẹ lásọ̀rọ̀ àtúnṣọ̀rọ̀ ẹ tó lọ sọ yẹn wọn. bá ṣe ń bọ̀rọ̀ lọ àfin sọ fún wa pé gbogbo wa ní àníṣẹ́ ní ọwọ́ iṣẹ́ ti Chief Sunday Igboho ló ń ṣe yẹn o kò dẹ̀ sẹ́dá kan tó lè dá dúró ṣẹ́ni gbogbo tẹ́yìn tán comment tán blog yẹn ẹ kàn waste time ara yín àwọn kan tẹ̀ tún kọ̀ọ̀kan ẹ mọ̀ pé oríṣiríṣi ọmọ àlè Yorùbá ló wà ọmọ àlè Yorùbá pọ̀ ọmọ kọ́ dẹ̀ wà ṣẹ́ni gbogbo ó ti ń sọ̀rọ̀ jù Koiki má jẹ́ kó sọ̀rọ̀ púpọ̀ shut up your mouth shut up your mouth shut up your mouth ṣé Gumi ni kí n máa lọ pè kó wá bá mi sọ̀rọ̀ ṣé Gumi ní kí n máa lọ pè ṣé àwọn channels pé bàbá wa Chief Sunday Igboho rí kọ́tẹ̀ náà fẹ́ bá wọn sọ̀rọ̀ ṣé TVC pé wọ́n rí ọ̀rọ̀ yẹn ti pọ̀ jù kò bá má sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn àbí wọ́n ń pè àwọn kan ní ẹni tó bá ka Sahara reporter ẹ máa gbọ́ átíkù yìí o that was yesterday ẹ wo ohun tí wọ́n fi ń lọ ọmọ Yorùbá tó fẹ́ gbà wá sílẹ̀ ẹ rí i pé làákàyè tiwọn ó kúrú ó kéré a lè ní ẹran ni a lè ní bí a màálù ni but làákàyè wọn ó kúrú. If people are comparing somebody like Chief Sunday Igboho pẹ̀lú àwọn Fúlàní ẹ ti rí i pé àwọn Yorùbá yẹn orí wọn pé this is what if you have not seen that report it was on Sahara Reporter yesterday and this is the article. In what ways is it different from Fulani Herdsmen? He is fighting Yoruba youth fought Igboho over comment on Pastor Adeboye. Ẹ rí pé àwọn yẹn wọ́n ní làákàyè. If people are comparing somebody like Chief Sunday Igboho pẹ̀lú àwọn Fúlàní, ẹ rí pé nìyẹn kò ní làákàyè. Torí pé tó bá jẹ́ pé ẹni tí wọ́n fi àgbo tí àgbo ẹ̀ tó pé ẹ mọ̀ pé ẹlòmíì nísìn àfi àgbo wẹ̀ àwọn ọmọ wa mọ́ ẹlòmíì ò tẹ̀ jẹ́ káwọn ọmọ ẹ̀ mú àgbo but irú àwọn tí wọ́n ń sọ̀rọ̀ báyìí ẹ rí pé làákàyè wọn kúrú. Ẹni yẹn sọ pé the assembly in release on Monday by his national president Olarinde Thomas and the national secretary Osho Adedeji stated that if Igboho is delighted in the death and anguish of another fellow Yoruba, he is not different from the instructive Fulani Herdsmen. Ṣé bàbá wa sọ ṣé ìtò sọ yẹn ṣé gbogbo yẹn ẹ̀gbọ́n tó sọ kó tó di pé ẹ bẹ̀rẹ̀ sí sọ jágbajàgba lẹ́nu Koiki shut up your mouth shut up your stinking dirty mouth. Ẹni tó bá tẹ́ lọ́rùn ẹ wọ flight ticket fẹ́yìn tẹ́ wà nílùú òyìnbó ẹni tó bá wà Nàìjíríà wàá wọkọ̀ wàá bá wa ní Ìbàdàn wàá darapọ̀ mọ́ wa kí wọn náà máa tẹ̀lé wa káàkiri kájọ máa káàkiri. Ẹlòmíì ò tẹ̀ ní làákàyè kankan àníṣe ọ̀rọ̀ Ìgbòho ohun Ìgbòho nìkan òun ló ń fún gbogbo àwọn ọmọ yẹn ní confidence tẹ́ ẹ̀ bá mọ̀ mo sọ fún yín lẹ́nìí tí kò bá yé yín èmi sọ fún yín tẹ́ bá ní àwọn kan warriors àwọn kan lọ fún rally work they cannot do that rally without Chief Sunday Igboho authorizing it as well.
kò ń ṣèmi ni mò ń gbé rally àwa ń polówó rally ni nítorí pé media point of angle but ẹni tó wà ní ẹ̀yìn rally kankan tí àwọn ṣe yẹn náwọn tó ń ṣe rally yẹn they are not doing the right thing but in tí mo fi yẹ yín ni pé not just the rally alone ànáwọn èèyàn ti ń jáde nísìn ní àdúgbò kankan ẹ̀rí àwọn fídíò tá a máa ń post ni wọ́n lọ ń lẹ sticker wọ́n ń lẹ poster it's because of the confidence of one man alone called Chief Sunday Igboho ẹ bá máa fẹ́ orí ò bá pa yín kú that is the fact and nobody can change that. Ní bàbá wa Professor Banji Akintoye náwọn olòmí ò ṣiṣẹ́ o ẹ má get me wrong àníṣe orúkọ tí ìjọba ẹkùn ọkọ̀ Fúlàní ẹkùn ọkọ̀ federal government wọ́n mẹ́wàá wọn ò lè dá dúró ní gbogbo tó sọ nínú broadcast yẹn ìyẹn nìkan lẹ wá rí mú èèyàn ní àwọn Fúlàní dáhùn dúró Fúlàní dá dúró nígbà tí ó ń bọ̀ nídìí ìrókò ẹ̀rí yẹn sọ̀rọ̀ sí tó bá yẹ pé ẹni tí kò jẹ́ ẹni tí Ọlọ́run dá bó ṣe dá ní akọgun èèyàn special Ọlọ́run dá ẹlòmíì wọ́n ń pè máa kan ní Professor Chris Imafidon family is the most genius family in the whole of UK ẹ lọ Google ẹ̀ tẹ́ ẹ bá mọ̀ ó ń bá bó ṣe ń bá oríṣiríṣi èèyàn jẹ bẹ́ẹ̀ ni Chief Sunday náà ó ti bá àwọn èèyàn ṣe púpọ̀ ẹlòmíì àwọn PDP member ni kí ni shut up àwọn máa bá Àtìkù who is Àtìkù tá l'Àtìkù Àtìkù wa jẹ́gẹ́ bí Àtìkù yẹn jẹ́gẹ́ bí èèyàn ni Àtìkù yẹn jẹ́gẹ́ ẹ̀yin rò pé Àtìkù yẹn èèyàn àwọn olè ẹ̀yin ò rí nǹkan tíyàwó èyí tí wọ́n fi sí NPA rí nǹkan tó ṣe ni 165 billion is missing àwọn ilé wa ń compare bàbá wa Chief Sunday Igboho pẹ̀lú àwọn Fúlàní rí pé orí wọn pé rí pé làákàyè wọn kò sọ̀ sílẹ̀ dáadáa torí pé tí làákàyè wọn bá sọ̀ sílẹ̀ ni how can you compare somebody like Chief Sunday Igboho with Fulani if they are not mad? Ẹ jẹ́ kí n fi tó yín létí lẹ́ǹkan sí ẹ kàn máa dún hòhòhòhò ni ẹ kàn máa bínú ni ẹ máa bínú orí ọni tọ́lọ́hún kẹ́ ni Ọlọ́run dẹ̀ ti kẹ́ kò ń ṣe nìkan ṣàná ẹ lọ béèrè orúkọ ẹ rò pé tọ́ọ̀gì ni ṣé tọ́ọ̀gì lẹ pé Chief Sunday Igboho ni orí yóò pé làákàyè yóò sọ àbí nǹkan tí mo sọ yẹ yín ẹlòmíì rò pé bí a tọ́ọ̀gì ni ẹ má dẹ̀ máa sọ pé kó má ṣe interview mọ́ ẹ fìyẹn sílẹ̀ pé kó má ṣe interview tó bá ṣe interview ṣé Gumi ni kó máa ṣe interview fún wa ni ṣé Gumi ni representative wa tá ṣe máa lọ máa pe Gumi pé kó wá sọ̀rọ̀ on our behalf so ẹ jẹ́ kí làákàyè wa kó ṣí gẹ́gẹ́ bí ọmọ káàárọ̀ òjíire ẹ jẹ́ kí làákàyè wa kó ṣí ẹ̀yẹ́ máa sọ pé kí Chief Sunday Igboho yé sọ̀rọ̀ mọ́ bẹ́ẹ̀ ni ẹnu ń sọ̀rọ̀ jù ọ̀rọ̀ tó ń sọ òun ló ń fún púpọ̀ nú àwa àtẹ̀yìn ní confidence àtẹ̀yìn tó wà nílùú òyìnbó àtẹ̀yìn tó wà nílé ọ̀rọ̀ yẹn gan ló ń fún wọn ní confidence ẹ̀yin fi gbogbo lockdown sílẹ̀ kí ní kàn wá pẹ̀lú lockdown ṣé tó bá ń ṣe lockdown ni ṣé wákàtí ọ̀jọ̀gọ́ òru ní wákàtí 12 títí dago 4 òun ni lockdown láti wà ibẹ̀ kọ́ là ń lọ nísìn àníkà kọ́kọ́ máa yin bàbá wa lókè gbogbo ìgbà la máa yìn tí bá ní bàbá wa kò ń ṣe Chief Sunday Igboho ni mò ń sọ àníkà máa yin Elédùmarè pé ó fún wa ní èèyàn bíi Chief Sunday Igboho tí gbogbo wa fi ọkàn tọ̀ tí a dúró tì tó ní pé ká máa lọ kò sí nǹkan kan tó fẹ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló máa rí ẹni bá wá gbéjà kò wá ó ní ká fi wọ́n sílẹ̀ ṣebí Yorùbá ni wá kí ló ń bà wá lẹ́rù èmi ti sọ fún yín pé sẹ́ Nàìjíríà ò lè bà Yorùbá lẹ́rù kò dẹ̀ ń ṣe Chief Sunday Igboho nìkan a ní gbogbo wọn tó pọ̀ bẹ́ẹ̀ àti wòlíì ni àtàfáà ni àtàwọn oníṣẹ̀ṣe so ẹ má jẹ́ kíyàn kankan hó wùlúwùlú mọ́ wa ẹ má jẹ́ kó dẹ́rù bà wá nítorí pé ẹ̀rù wọn ò lè bà wá mọ́ níbi tí a dé yìí wọ́n ti dẹ́rù bà wọn tó bí wa wọ́n ti dẹ́rù bà wọn tó bí bàbá wa nísìnyí wọn ò lè dẹ́rù bà wá mọ́. bọ́ in tí mo kọ́kọ́ fẹ́ fàyọ́ ń bẹ̀ ni pé ká mú ọ̀rọ̀ yìí jáde nítorí pé bàbá wa Chief Sunday Igboho ṣá ní ẹ̀ní wọ́n ní kí n sọ fún gbogbo ọmọ káàárọ̀ òjíire níbikíbi tí ẹ ti láǹfààní àti gbọ́ wa pé owó tí wọ́n fún wa látọ̀dọ̀ màmá wa Sister Maureen Badejo the 2.5 million a ti dá owó yẹn padà sí ọ̀dọ̀ àkáǹtì Sister Maureen Badejo tí gbogbo yín mọ̀ sí GOTV ẹ máa rántí pé awuyewuye nípa ọ̀rọ̀ owó yẹn a fẹ́ máa lọ bí ọ̀sẹ̀ bíi mélòó kan nísìn bọ̀ bàbá wa Chief Sunday Adéyẹmọ Igboho pẹ̀lú ẹ̀rí tí ó dájú tí a fi sọ fún gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire tí ẹ dá owó yẹn pé owó tí ẹ dá yẹn o
kò sí ní ọwọ́ wa mọ́, ó ti kúrò ní ọwọ́ tiwa báyìí. Confirmation dẹ̀ wà ní ọwọ́ wa, n tó ń pè ní ẹ̀rí. Ẹ̀rí yẹn òun ni ẹ̀ ń wò yìí tó indicate pé 2.5 million was returned back to Badejo Omorinsola Maureen at exactly 11:34:16 seconds today, the 11th day of May 2021. We requested for the account to pay that return of the 2.5 million, and that refund has been put into the account. So, ìyẹn gẹ́gẹ́ bí n tí bàbá wa Chief Sunday Igboho tí wọ́n ní kí n fi tó gbogbo ọmọ káàárọ̀ òjíire létí. So, a ní mẹ́nuba ọ̀rọ̀ yẹn mọ́. So, bí yẹn ṣe jẹ́ nìyẹn. Lẹ́ẹ̀kan sí, a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń tẹ̀lé wa. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fi ẹ̀mí bá lọ. A dúpẹ́ lẹ́ẹ̀kan sí fún gbogbo ọmọ káàárọ̀ òjíire tí ẹ̀ ń sọ pé ẹ fẹ́ kí a ní òmìnira tiwa. Ẹ̀ ń sapá lọ́tún lósì. Bẹ́ ṣe ń ju àdúrà sí wa, ẹ̀ ń fún wa ní advice. Bẹ́ ṣe ń fún wa ní advice, ẹ̀ ń fún wa ní pé ẹ má gbé àwọn ìgbésẹ̀ kan, àmọ́ ká fi jẹ́ kó yé gbogbo wa o. Kò sẹ́ni tó lè pa bàbá wa Sunday lẹ́nu mọ́. Nítorí pé bàbá wa Chief Sunday tí ẹ̀ ń wò yẹn, ọ̀rọ̀ tó bá jáde ní ẹnu ẹ̀, òun ló ń fún millions of àwọn ọmọ káàárọ̀ òjíire ọkùnrin àtobìnrin, òun ló ń fún wọn ní confidence tí púpọ̀ nínú yín kò lè yé. Ó lè má yé yín lóòótọ́ nítorí pé ẹlòmíì ó ń wo Nàìjíríà bí ìgbà tó jẹ́ pé Nàìjíríà yẹn ó tóbi ju àwa fúnra wa lọ. Àmọ́ bàbá wa Chief Sunday tí ẹ mọ̀, tèmi máa sọ fún yín ní alẹ́ yìí, ní ọlẹ́ àti ọlá Ọlọ́run tí gbogbo wa ń jẹ, orúkọ ẹ̀ kò ń ṣe orúkọ tí ẹ kàn lè gbà sẹ́gbẹ̀ẹ́ ní ọ̀rọ̀ Yorùbá nation tí à ń fà lọ́wọ́ yìí. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn ọba wa àti bàbá wa Pa Adébánjọ àti Professor Banji Akíntóyè, Comrade Victor Taiwo àti ẹgbẹ́ lóríṣiríṣi. A lè disagree láàrin ara wa lóòótọ́, àmọ́ ẹ jẹ́ kó máa yé wa pé gbogbo àwọn ọmọ tí ẹ̀ ń rí tán jáde, tí wọ́n ń rìn káàkiri, tí wọ́n ń wọṣọ Yorùbá nation, tí wọ́n ń dé fìlẹ̀, tí wọ́n lọ ń ṣe rally, nítorí pé orúkọ bàbá wa Chief Sunday Igboho tí wọ́n ń lò, òun ni wọ́n fi ń jáde yẹn. Tẹ́ bá ní ká wo lọ sẹ́yìn ní last year, ẹ rántí pé nígbà tá ní káwọn ọmọ yẹn máa jáde, kó lọ máa ṣe rally, kó lọ máa tẹ póstà, kó máa lẹ flyer, gbogbo wọn ń béèrè pé ta ni lọ́ọ̀yà wa tó máa jẹ́ ẹni tó máa dúró tì wá tí ọlọ́pàá bá mú wa. Àbẹ́ ti gbàgbé? Gbogbo yín rántí. So kí ló wá jẹ́ pé nígbà tí bàbá wa bá ń sọ̀rọ̀, ẹ máa ní ó ti sọ̀rọ̀ jù, ọ̀rọ̀ tó sọ yẹn ẹ twist ẹ̀ mọ́ lọ́wọ́. Èyí tó bá sọ ẹ mú lọ síbi tí kò sọ, ibi tó bá sọ dé ẹ bá wa fi kún. Bó ṣe wà náà nìyẹn, a ti mọ̀ bẹ́ẹ̀. But ẹ jẹ́ kó máa yé wa pé gbogbo ẹni tó bá wà ní Nàìjíríà lénìí ó lè testify sí. Gbogbo ẹni tó wà ní Nàìjíríà tẹ́ ń pè ní Nigeria of today. Ẹ rántí pé wọ́n mú ọmọ kan ní last year ní Kogi tó sọ pé ó ń tẹ Yorùbá nation poster, òun ni wọ́n ṣe gbé. Tí gbogbo yín bá rántí ọ̀rọ̀ náà ní last year, ọmọ náà máa pẹ́ láàrin ìgà ọlọ́pàá, á pe gbogbo àwọn kábíyèsí, á gba lọ́ọ̀yà, gbogbo iṣẹ́ yẹn kò máa dáhùn. Tẹ́ bá rántí, ẹ ṣe máa béèrè pé kí ló fà á gan, kí ni ìdí ẹ̀ tí ó fi di pé wọ́n múrùyàn bẹ́ẹ̀ yẹn, kò dẹ̀ síyàn kankan tó sọ̀rọ̀ sí tó fi gbọ́mọ yẹn sílẹ̀. Kódà ọ̀rọ̀ yẹn fẹ́ẹ́ máa di ìjà láàrin gbogbo wa tá à ń sọ̀rọ̀, nítorí pé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí point finger pé iléeṣẹ́ kan ló ràn jáde, iléeṣẹ́ kan ló ràn jáde. Ẹ rí nísìnyí pé gbogbo yẹn kò sí ìbẹ̀rù yẹn mọ́ fún gbogbo àwọn ọmọ wa tó ń jáde. Bàbá wa Chief Sunday Igboho dẹ̀ ní kí n sọ fún gbogbo yín pátápátá, àtọkùnrin ni àtọbìnrin ni, pé gbogbo rally tá a bá ń ṣe o, ẹ gbọ́ mi dáadáa, gbogbo rally tí a bá ń lọ, nítorí pé pẹ̀lú àṣẹ Èdùmàrè à ń lọ sí Ọ̀ṣun níjọ́ Saturday. Wọ́n ní kí n fi tó yín létí o, peaceful rally ni à ń bá lọ, àti Ọ̀ṣun ni, àti Kogi là ń lọ ni, àti Kwara ni, àti Èkìtì ni, àti gbogbo bí kíbi tí a bá ń gbé rally yẹn lọ.
wọ́n ní kí n fi tó gbogbo ọmọ káàárọ̀ òjíire létí pé ìjà kọ́ là ń bá lọ síbẹ̀ o, kò ń ṣe pé à ń gbé gídígbò lọ sínú state yẹn, but a máa dé state tó sọ pé a ní débẹ̀. Ẹni sọ pé a ní dé Èkó, irọ́ ló pa, ẹ̀yẹn fìyẹn sílẹ̀. Ẹni sọ pé a ní dé Ògùn state, ẹni sọ pé a ní dé Ọ̀yọ́, a ní dé Kogi, a ní dé Kwara, a ní dé Ọ̀yọ́, a ní dé Ọ̀ṣun, a ní dé Èkìtì, ẹ̀yẹn fìyẹn sílẹ̀. Nítorí pé tá bá ti jẹ́ kó mọ̀ pé ní àṣẹ tẹlẹ́dùmarè, ní ti bàbá, ní ti tọmọ, kódà bó jẹ́ kìrìsìtẹ́nì nìyẹn kò mátà, bó jẹ́ tó oníṣẹ̀ṣe nìyẹn kò mátà, bó jẹ́ ti mùsùlùmí nìyẹn kò mátà, bó tá bá ti ń sọ pé bàbá wa Chief Sunday Igboho ní a máa ṣe rálì nínú state yẹn, kò sí ìjọba náà tó lè dá rálì yẹn dúró. Ìyàtọ̀ tó wà bẹ́ẹ̀ nìyẹn, ìyàtọ̀ tó wà láàrin ẹ̀ nìyẹn. Kódà tá bá mú orúkọ ẹlòmíì pé lórí orúkọ yìí o a máa ṣe rálì ní state yẹn, kódà SS gan àti DSS o àti ọlọ́pàá tàmí wàá fẹ́ kó gbogbo yàn. So kí ni wá yàtọ̀? Kí ni nǹkan tó yàtọ̀ níbẹ̀? Ìyàtọ̀ ni pé ẹni tí Ọlọ́run nífẹ̀ẹ́ sí ni, ẹni tí Ọlọ́run fún rẹ̀ tó nífẹ̀ẹ́ sí ni Chief Sunday Igboho, àádẹ́ máa yìn ní gbogbo ìgbà nítorí pé ọlá ẹ̀ òun ni púpọ̀ nù wá ń jẹ ta fi ń sọ pé à ń ṣe Yorùbá nation àfi tá bá fi parọ́ fúnra wa. Gbogbo àwọn ọmọ tẹ́yìn rí tán káàkiri tínú wọn ń dùn, tán ń lọ, tán ń bọ̀, ṣẹ́yìn ò mọ̀ pé ọlọ́pàá ń dá wọn dúró ní gbogbo ìgbà tó bá ń rìn tó ń jáde nínú ọkọ̀ wọn, nínú aṣọ tó ń wọ̀, nínú fìlà tó dé, nínú stíkà tó gbé sára. Àmọ́ nígbàkigbà tó bá ti ń dá wọn dúró tó níbọn lápò, tó gbébọn sínú mọ́tò, débi pé ọlọ́pàá máa kábọn mọ́ wọn lọ́wọ́ nítorí pé bàbá wa Chief Sunday ò sọ pé kíyàn kankan lọ ra bọn o, débi pé ó máa sọ pé kíyàn kankan máa gbébọn káàkiri. Kò sígbàkigbà tó sọ nínú gbogbo broadcast ẹ̀. Ẹ jẹ́ kí n fi yé yín o, gbogbo ọmọ káàárọ̀ òjíire, àwọn ọmọ tẹ́ ń rí tó ń lọ tó ń bọ̀ yẹn, ẹ jẹ́ ká play fídíò yìí ká tẹ̀ mọ̀ bí ṣé tòótọ́ ni. A ní à ń wáyàn for more than 11 days ní ọmọ kan ti miss tó ń pè ní Mr. Femi lára àwọn comrade wa. Somebody was missing for 11 days. Nínú 11 days yẹn Chief Sunday Igboho kò ṣe pé kò gbọ́, àmọ́ nígbà tí ohun tó jẹ́ ohun tó dáhùn tí kúnkúṣì ń jẹ́ kúnkúṣì, èmi máa ń sọ fún yín pé Ọlọ́run ọba ló ní agbára. Ẹ má máa sọ pé alágbára ni Chief Sunday Igboho, Ọlọ́run ni kẹ́ máa sọ pé ó ní agbára. Tọ́lọ́run bá dẹ̀ máa dáhùn, tásìkò bá tó tọ́lọ́run fẹ́ fi agbára ẹ̀ wọ̀n, á fi yé wa pé òun ni òun lágbára. Ẹ wò gbà tá tí ń wọ́mọ yẹn, kò sí wàhálà tá a ṣe. Tí bá ní wàhálà tá a ṣe, ẹ má rò pé mi ni mò ń ṣe wàhálà. Gbogbo yín pátápátá, àtẹni tó béèrè, àtẹni tó comment, àtẹni tó sọ̀rọ̀ pé ibo lálákùnrin yìí wà náà. Èèyàn odindi èèyàn ṣe lè sọnù. Àmọ́ ká tó wá mẹ́nu bà ọ̀rọ̀ arákùnrin yẹn, ẹ jẹ́ ká ṣe astagafurulai gẹ́gẹ́ bí mùsùlùmí. Ẹ̀yin kìrìsìtẹ́nì ẹ bá wa ṣàdúrà nítorí pé àwọn kan nínú àwọn tí wọ́n fẹ́ lọ bá arákùnrin tí wọ́n release lẹ́ni, ẹ̀mí kan sọnù nínú wọn. Ẹ̀mí wo ló sọnù? Nínú àwọn tí wọ́n gbéra láti Sango pé àwọn fẹ́ lọ pàdé comrade Femi tí wọ́n release ní eléwé ẹran, after 11 days had a fatal accident and one person died. That is what people are going through when we say Nigeria is not working. So ẹ má jókòó sí ìlú òyìnbó kẹ́ máa sọ pé kí ni Chief Sunday Igboho ń sọ, ọ̀rọ̀ tó ń sọ yẹn ti pọ̀ jù. Nítorí pé tó bá jẹ́ pé Nàìjíríà ń ṣiṣẹ́ ni, típà tó kọlu mọ́tò yẹn ní alẹ́ yìí àbí ní àárọ̀ yìí kò bá má kọlu ẹni yẹn bí kò bá sì wà ní ayé. We lost a comrade this morning, died, and 2 of them are still in a critical condition. Mo ti rí àǹfààní láti bá kanú wọn sọ̀rọ̀ ní orí bẹ́ẹ̀dì ìwòsàn níbi tí wọ́n tọ́jú ẹ̀ nísìn tó wà ní hospital. Ẹni tó kú kọ́lọ̀ fọ̀run kẹ́, wọ́n ti gbé òkú yẹn nísìn, wọ́n ti gbé lọ sí ọ̀dọ̀ àwọn family ẹ̀. This is the sacrifice that we are talking about. This is the sacrifice that some of us are going through when you see people that are going from Lagos to Ogun State, from Ogun State to Kwara, from Kwara to Ondo, from Kogi to Ọ̀ṣun. Bó ṣe ń káàkiri yẹn, ẹ máa fi wò pé gbogbo títì tán rìn yẹn kò ewu wà lórí ẹ. Ewu Fúlàní nìkan lẹ rò pé wà nílẹ̀ Yorùbá ni. Ṣé ewu Fúlàní nìkan lẹ rò pé wà nílẹ̀ Yorùbá? Nígbà táwọn èèyàn sọ pé àwọn gbéra láti ilé wọn, ó dágbére fún ilé, ó dágbére fún ìyàwó, ó dágbére fún ọmọ pé àwọn ń lọ pàdé ẹni tí wọ́n ti so mọ́lẹ̀. Kí ni wọ́n so mọ́lẹ̀ fún? Tí wọ́n bá so mọ́lẹ̀ ni bóyá ẹ̀mí yẹn ò bá ṣì wà láyé nísìn. This is why we are saying that enough is enough.
so tẹ́ bá rí wa tí à ń sọ̀rọ̀ báyìí nítorí pé nǹkan kan ń dùn wá lọ́kàn, nǹkan kan ń bà wá nú jẹ́, nǹkan kan kò right. Kí nìkan náà òun ni pé ìlú yóò lè work. Ẹ̀mí kan ti sọnù báyìí lénìí. Ẹ̀mí tó sọnù pọ̀ lóòótọ́, àná ẹ̀mí tá à ń sọ yìí lára àwọn comrade wa tó ń ṣiṣẹ́ takuntakun fún ẹ̀yin, fún èmi, ẹ̀mí yẹn ti lọ lálẹ́ yìí nísìnyí, ó ti lọ látàárọ̀. Kọ́lọ́n kó tẹ sáfẹ́fẹ́ rẹ̀, àti ẹni tó ń sọ pé ẹ̀mí kan ṣe lè wá special jura wọn lọ. Ẹbí yẹn kan ló kú nísìnyí, wọ́n lọ pàdé ẹni tí ó jáde nínú prison, wọ́n fẹ́ lọ fún ní support. Kí ni support náà? Wọ́n pè ní moral support. Ẹ̀mí yẹn ti lọ nísìnyí. Ẹ̀mí méjì tó kù kálọ̀ bá wọn fún wọn lálàáfíà, wọ́n wà lọ́sítítù. Èmi ti bá wọn sọ̀rọ̀ ní alẹ́ yìí. This is why we are saying that enough is enough. This is what we're going to go through. So you can see that when we talk about Yoruba nation, it's not going to be a smooth journey. Lẹ́ẹ̀kan sí, mo kí gbogbo yín tí ẹ ti darapọ̀ mọ́ wa. Níbikíbi tẹ́ ti láǹfààní àti máa wò wá. Bọ̀ níbi tí a ti ìdùnnú dé bá wa, ìbànújẹ́ náà tún dé. Ọlọ́run má jẹ́ ká rí ìbànújẹ́. We lost one of our comrades this morning. May soul rest in perfect peace. Àwọn tó wà ní hospital, kọ́lọ́run kó ṣe kíni, kó tẹ́ wọn sáfẹ́fẹ́, kó túbọ̀ fún wọn ní àlàáfíà tó pọ̀. Tipa ló kọlu mọ́tò wọn. Bóyá tipa yẹn nísìn tó bá jẹ́ pẹ̀lú tó ń ṣiṣẹ́ ni, tó bá jẹ́ pẹ̀lú tó gbádùn ni, ó ṣeé ṣe pé tipa yẹn kò jẹ́ kó wà lórí títì. Tá bá ń sọ fún yín pé àwọn ọmọ tó ń rìn tó ń lọ tó ń bọ̀ yẹn iṣẹ́ ló ń ṣe, ẹ má wò pé ẹ̀yin lẹ ń náwó. Àwọn tí ẹ̀mí lọ nísìnyí, àwọn náà nọ́ra. Ẹlòmíràn ní Koiki ti fún yín lówó náà, ó yẹ kẹ́ ti ṣiṣẹ́ náà, ẹ tí débì kan ẹ máa pariwo, ẹ máa fọ̀ fún, ẹ máa send message, ẹ máa fi voice note sílẹ̀, ẹ máa pè lórí show, wọ́n ti dé agbúlé mi, wọ́n ti délé bàbá mi. We are all doing the little we can do. And we are not going to give up. We can only continue. Nítorí pé ẹ̀mí ti lọ tó pọ̀ jù lórí ilẹ̀ yìí tí kò jẹ́ kó ti jáde láyé. Àmọ́ ẹ̀mí kan inú ẹ̀ dùn lára àwọn ọmọ wa tí wọ́n fi sílẹ̀. Ó ti wà ní ọ̀dọ̀ àwọn fámìlì ẹ̀. A dúpẹ́ fún Elédùmarè. Bàbá ṣe wá ń dúpẹ́ fún Elédùmarè, ká máa dúpẹ́ fún bàbá wa Chief Sunday Igboho. Nítorí pé èèyàn tí Ọlọ́run ti dá ni, akàndá ni, ẹ̀yẹn fìyẹn sílẹ̀, ó ṣọ̀rọ̀ sọ ni, kò ṣọ̀rọ̀ sọ ni, Koiki, you are not a good person, you are with Chief Sunday Igboho, you are lying to... Shut up your mouth. Tó o bá tẹ́ lọ́rùn, wọ flight ticket kí wọ́n náà wá darapọ̀ mọ́ wa. Tó o bá tẹ́ lọ́rùn bá ṣe ń ṣe, ìwọ náà wá darapọ̀ mọ́ wa. Má jókòó sílùú òyìnbó and you start condemning people. Ẹ̀mí kan ló ti lọ lẹ́ẹ̀ni nísìnyí. Ẹ̀mí yẹn náà làwa náà fi ń káàkiri lójoojúmọ́. Anything can happen. You don't understand what the road looks like. Tẹ́ mọ̀ bí road yẹn ṣe look like. You don't even have a clue. Some of you don't even have a... Ẹlòmíì ò tẹ̀ délé láti the last 10 years. Ẹlòmíì ò tẹ̀ mọ̀ bí títì ṣe rí. You think it's the smooth road in UK, in America, in Italy, in Greece, around the world. Is that what you are thinking? Oh, some of you don't even understand the consequence of going on a public road in this contraction you call Nigeria. You don't even understand it. Yes, ìwọ lè ní mọ́tò tó wọ okay, àbí bẹ́ẹ̀ kọ́. No, you can have a good vehicle that is driving you, but you don't know the consequence of the next vehicle that is ready to kill you for nothing more than that vehicle does not have brake. À ń rí mọ́tò tó ń rìn tó ní táyà nílẹ̀ yìí náà ni. So don't think pé owó tẹ̀ ń ná. I appreciate it. It doesn't matter how little it is. We appreciate it. But ẹ máa rántí pé gbogbo àwọn ọmọ tó ń jáde lójoojúmọ́ ẹ̀mí tí wọ́n lọ́ fi sílẹ̀. Tó bá jẹ́ pé ẹ̀mí yẹn nísìn, bó ṣe fẹ́ níyẹn sílẹ̀, ó ní kò sí ìtókàn wọn o, òun á jókòó sílé o, ṣùgbọ́n ti fi sílẹ̀. Àwọn wá gbéra, ẹ̀mí mẹ́ta gbéra, nínú ẹ̀mí mẹ́ta yẹn ìkan ti lọ nísìn. Let's watch this and see how our comrade was excited after his release from Eleweran. 11 days he spent for nothing. Nothing. Kò ṣe, kò pààyàn. Boko Haram ń pààyàn káàkiri, Fulani ń pààyàn káàkiri, wọ́n lọ wá yẹn. Ọmọ tó lọ sí rally tó ń padà sẹ́kọ̀ọ́, wọ́n dẹ̀ gbọ́mọ yẹn, wọ́n dẹ̀ gbé pamọ́ fún 11 days. 11 good days. You can see how the atrocity that is done inside the Yoruba land
ẹ jẹ́ àgbọ̀n nǹkan tọ́mọ yẹn sọ. Last hour, fast get up here. Adúgbò ògbó lé pápátá, a ò ní sọmọ nù, a ò ní sáyà nù, a ò ní sọgbọ nù. A ò ní kú ká tó kú o, ọwọ́ ká òun tó wa, ọwọ́ ká òun tó wa. Akiri Fẹ́mi Adélẹ́yẹ. Adéṣẹ́gbẹ́fò ní ọba àwọn ọlọ́pàá. Akíndèsí ọ̀nà Èkó báyìí. Àgbà ọ̀nà Kútọ̀, orí bíríjì Kútọ̀ la wà yìí. A ń gba ibẹ̀ lọ sí Ṣàgámù, a máa gba ibẹ̀ wọlé. Ṣùgbọ́n tá a bá dé ilé, à jẹ́ kí gbogbo lè máa mọ tó ṣẹlẹ̀ àti bí ó ṣe jẹ́ o. Ẹ ṣé gan ni, àdúgbò lọ́wọ́ yìí gidigidi o. Àtẹ tó kí wa, àtẹ tó kì wá, àtẹ tó bú wa, àdúgbò lọ́wọ́ ẹ̀ o. Nítorí pé olóòótọ́ kan tí kò gbà, olóòótọ́ tí ikò gbà. Àwọn ẹni àdánù wọ́n sọ pé politician ni ìgbà kan ní òkú ọlọ́run àwọn tí wọ́n ò sí ní Nàìjíríà wọ́n tún kí ẹ̀ fún ẹni tá à ń wá yìí. Àjà fún òmìnira lọ odò àgbéwà kò ní gbé ọ̀dà rẹ̀. Gbogbo àwọn ẹnikẹ́ni ìgbéyàwó tó bá wọ́n láti máa dáàbò wa láti àmú odò àgbéwà. Odò àgbéwà kò ní gbé ọ̀dàlẹ̀. Gbogbo ẹni tó bá ti jẹ́ ọ̀dàlẹ̀ láàrin wa, kò bá jẹ́ mi ni mo bá jẹ́ ọ̀dàlẹ̀, kí ẹ̀mí yẹn kó lọ. Àtèmi fúnra mi tó bá jẹ́ pé ọ̀dàlẹ̀ lèmi, àníṣe kó máa mú lọ. Kí láǹfààní tó ń ṣe? Bọ̀ tó bá jẹ́ pé èmi ò ń ṣe ọ̀dàlẹ̀, ìwọ náà kì í ṣe ọ̀dàlẹ̀, gbogbo wa máa débi tá à ń lọ, kò ń ṣe pé a ní láti bú àwọn tó fẹ́ lọ. In tó fẹ́ lọ yẹn kò lè dá wa dúró, àfi tẹ́ bá ń sọ pé irọ́ là ń pa. Irọ́ tẹ́ ń sọ pé à ń pa yẹn, ẹnu ẹ̀ ní gbogbo àjọ wà yìí. A tún fi tọ̀wọ̀tọ̀wọ̀, tìfẹ́tìfẹ́, a fi dúpẹ́ lọ́wọ́ bàbá wa ti Sunday Igboho. Ṣé lọ́ọ̀yà ló gbà jáde yẹn nísìn? Ẹlòmíà ní grand collect lawyer wo la fẹ́ gbà? A ní kò sí constitution mọ́, ẹ ṣì ń sọ̀rọ̀ lawyer. We are not under the constitution, we understand. Ẹ ṣì wà lábẹ́ ìfin Nàìjíríà fún ẹ̀yin, fún àwa àsí lábẹ́ òfin Nàìjíríà mọ́. But nítorí pé àsí lábẹ́ òfin Nàìjíríà, ìyẹn ò ní pé ká wá máa àtáàkì ọlọ́pàá tó jẹ́ ti Yorùbá. A ní láti àtáàkì wọn. Àmọ́ tó bá fi ojú ìbọn kàn wá, tí wọ́n fi ìbọn tó fi ń lé wa, a sọ fún ọpọ́ ọmọ Yorùbá ni wá. A jẹ́ kọ́ mọ̀ ọmọ Yorùbá ni wá. I have told you so many times. Ṣé rò pé mi nìkan ni mo brave? Àwọn tó brave pọ̀, ẹ jẹ́ ká wo fídíò tí arákùnrin tó mú yìí, ẹ jẹ́ ká wo fídíò tó ṣe ní on the first kó tó di pé wọ́n mú. Ibi tẹ́ ti máa mọ̀ pé àwọn akíkanjú ọmọkùnrin wọ́n ń bẹ. Wọ́n pọ̀, èmi lè láǹfààní àti máa bá gbogbo àgbáyé sọ̀rọ̀ nítorí pé sọ̀rọ̀sọ̀rọ̀ lèmi, iṣẹ́ tọ́lọ́run fẹ́ mi nìyẹn kó tó di pé a bẹ̀rẹ̀ sí í ṣe ọ̀rọ̀ Yorùbá nation. Kò jù bẹ́ẹ̀ lọ. Ẹ má wò pé torí pé ó fly láti ìlú òyìnbó, ó wá darapọ̀ mọ́ wọn. Ṣèbẹ́mi kan ló lọ nísìn, àwọn ẹ̀mí yẹn náà kò yí ní ìyàtọ̀ ẹ̀mí àti ẹ̀mí tèmi náà. Ẹ jẹ́ ká gbọ́n tí alàgbà yẹn tó ṣe ní on the first kó tó di pé wọ́n mú mọ́lẹ̀. Ẹ jẹ́ àgbọ̀ wọn. Ó ti dún àwọn Yorùbá nation. Ẹni tó fẹ́ sọ̀rọ̀ nísìn òun ni comrade Fẹ́mi yẹn tí wọ́n mú for 11 days kó tó di pé Ọlọ́run fún bàbá wa ṣe tó ń pè ní Chief Sunday Igboho. A lè máa dúpẹ́ fún ni lóòrèkóòrè. Ṣé owó tó ti ná ni?
ṣé fí àwọn fámílì ẹ̀ ní ká máa dúpẹ́ fún tí wọ́n tẹ̀ fún wa ní bàbá yẹn kó fún wa lò aláwọn tí wọ́n dàbí ẹ̀ náà tí wọ́n sọ pé kíní kà wọ́n aláwọn ìyàwó mi tán ní baálé mi o in tó gbé dání yẹn ìwọ nìkan kọ́ lọmọ Yorùbá kò ń ṣe bẹ́ẹ̀ kọ́ lẹ ṣe ń sọ ni Sunday ṣé wọ́n nìkan lọmọ Yorùbá ni mama parẹ́ fún Yorùbá shut up your dirty stinking mouth Sunday Igboho mama ṣe rẹ̀ léṣe fún Yorùbá shut up your mouth shut up your mouth stupid people kó fi wá sílẹ̀ kó pa wá dànù kó fi wá sílẹ̀ kí Fúlàní máa pa wá òun náà lọ ṣe ní amrọ̀bà ń wọnú Aso Rock tó bá yá mani queen bí àṣàmáyégún tó wà níbẹ̀ wá san tó wà nínú bẹ̀ ṣé kó fi wá sílẹ̀ kí wọ́n pa wá tán èèyàn mélòó nú yín ló lè gbọ́mọ yẹn sílẹ̀ tó lè sọ pé òun lè lọ gbọ́mọ yẹn sílẹ̀ ní ọ̀dọ̀ ọlọ́pàá èèyàn mélòó nú yín gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ lọ́ọ̀yà èèyàn mélòó nú yín ló fẹ́ dìde ṣọ́ máa dá yín lóhùn ni wọn ò ní dá yín lóhùn it's a shit old country they will never listen to you wọn ò ní dá yín lóhùn but nígbà tí bàbá wa ti dá sí wọ́n mọ̀ pé òòṣà ni òòṣà yàtọ̀ sí òòṣà tó ń pè ní òòṣà orúkọ ẹ̀ lásán òun ló ń fún àwọn ọmọ yẹn ní confidence tẹ́ ẹ̀ bá mọ̀ orúkọ yẹn òun ló ń fún àwọn ọmọ yẹn tó fi ń káàkiri but ó ní kí n máa fi tó yín létí ó ní kí n máa sọ fún yín ní gbogbo ìgbà pé kẹ́ má wà forúkọ yẹn ẹ má fi ṣe jàǹbá ẹ má fi orúkọ yẹn fi ṣe jàǹbá ẹ má nítorí pé bàbá wa ti fi rẹ̀ sílẹ̀ fún wa kó wá dé pé yẹn ló fẹ́ máa lọ fi ṣe jàǹbá nígbà yẹn lọ́wọ́ yín ẹ má fi yẹn ṣe jàǹbá o ẹ má fi ìyẹn ṣe jàǹbá nítorí pé ẹlòmíì nísìn jàǹbá yẹn dẹ̀ pọ̀ lóríṣiríṣi lẹ́ẹ̀kan sí ẹ̀yin tẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa tẹ́ ẹ̀ bá ti gbọ́ tẹ́lẹ̀ ẹ jẹ́ ká fi tó yín létí gbogbo ẹ̀yin tí ẹ dá owó tí ẹ dá 2.5 million Chief Sunday Igboho has refunded that money at exactly 11:34 a.m. today owó yẹn ti wà lọ́wọ́ Sister Maureen Badejo of GeoTV so ẹni tó bá ní owó pé ẹ dá síbẹ̀ ẹ̀yẹn ó kù yín ó kù ẹni tí ẹ dáwó sí lọ́wọ́ owó yàn sí lọ́wọ́ Chief Sunday Igboho mọ́ o ẹ rántí owó náà ẹ mọ̀ pé wọ́n náà fún wa lówó pé ká fi jẹun àdúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ dá owó yẹn but a ti dá owó yẹn padà Chief Sunday Igboho ó ti dá owó yẹn padà and receipt owó yẹn ó dẹ̀ wà ní ọwọ́ wa òun leléyìí torí pé bí kámẹ́rà ṣe rí òun leléyìí ló wà níwájú mi that is the receipt of the payment it has been refunded back àdúpẹ́ fún gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire so fún àǹfààní ẹ̀yin tí ẹ ṣe darapọ̀ mọ́ wa we have refunded that money back at exactly 11:34 a.m. 16 seconds